lé èmi ìyá kófé ni sálàáfíà lẹ́wà ojú yín ò ní rí ẹ ṣeun tẹ́ ẹ̀ ń subscribe ẹ̀jẹ̀ yín ò ní gbẹ́ o ẹ ṣeun Ọlọ́run mọ̀ wà pẹ̀lú ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá ń wo báńgà ọdún ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ sì ti wẹ̀ rèé wò báńgà ọdún ìbẹ̀ǹbẹ̀ ìyàlẹ́yìn ẹ̀sáàmù ìbẹ̀ǹbẹ̀ ẹ̀yin wo tún la tún ṣeun náà ẹ̀yin bẹ́ẹ̀dì yéèlì ìbẹ̀ǹbẹ̀ oríṣiríṣi ní ìbẹ̀ǹbẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wo ẹ bá ti sí Funmilayo Light-Akintoye YouTube channel yìí yóò gbé gbogbo ẹ̀ wá fún yín ẹ dákun ẹ̀mí ìyá kófé mo tún dédé ni mo ní ẹ dákun ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ mo sì ní kí n tètè wá fi tó yín létí kẹ̀lé rẹ̀ kọ̀ọ̀kan ń bẹ̀ dáadáa ṣe bí Bàbá Jemisi sí ẹ̀ mọ̀ Bàbá Jemisi ni tí ń gbé ní ẹ̀kúlé ilé wa Bàbá Jemisi ṣe bí oṣù méjì sẹ́yìn wọ́n ra ọkọ̀ tó dáa Honda gidi èmi gan bí n bá múra tán tí mo ṣe pẹpẹ fúrú tí mo wẹ̀ tán tí mo wò pé kí n kun àtíkè kí n ṣe mékọ̀pù àbí kí lẹ mọ̀ ń pè àtíkè ń wà rí ibi mọ́tò ẹ̀rù ń wà rí ètò ojú mi wọ́n ètò àtíkè sí bí ọkọ̀ ń dà ẹ bá dúró lẹ́gbẹ̀rẹ̀ ẹ mọ̀ ríra yín ni wọ́n lọ ṣe dáa ọkọ̀ yìí dáadáa ojoojúmọ́ ni Bàbá Jemisi àmọ́ rẹ̀ bí ọkọ̀ tí ó nù tí ó fọ̀ tí táyà ẹsẹ̀ rẹ̀ ní ọ̀fọ̀ tí ó dà ní ó wá ní ìjẹta tó lọ ní tí mò ń wí ló ṣẹlẹ̀ kẹ́ ẹ mọ̀ gbọ́ mi ẹ̀yìn continue kẹ́ ẹ mọ̀ gbọ́ mi kẹ́ ẹ mọ̀ fi ṣe àríkọ́gbẹ́ wọn pé bẹ́ẹ̀ mi ìyá kófé bá mọ́rọ̀ wá kó lè dáa náà ni tí yìí mò ń ṣe kò sì ní ìbàjẹ́ fún wa ọmọ rẹ̀ Jemisi ló bá ń bá àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣeré nígbà wá tó bíi wákàtí kan Bàbá Jemisi bá rí pé ọwọ́ ọmọ gbọ́rọ̀ ọmọ òun mọ́ wọn sì gbọ́rọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ ń ṣeré ní ìta Bàbá Jemisi sì páàkì ọkọ̀ rẹ̀ síta ọkọ̀ tuntun tí à ń wí tọ́ dáadáa yìí ni ìmọ̀ọ́kọ̀ ọkọ̀ ni ìmọ̀ọ́kọ̀ rẹ̀ lọ́gbìròfà bí mo sábà pé irúfà kan ń bẹ lára rẹ̀ irúfà ń bẹ lára ọkọ̀ rẹ̀ Bàbá Jemisi bá bóde pé ẹ dákun o èyí Jemisi tí ń bá wọn Jemisi sì ju bí ọmọ ọdún mẹ́fà kan Jemisi ọmọ ọdún mẹ́fà ní bẹ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ amari wánù níbẹ̀ ọmọ ọdún mẹ́fà ń Jemisi bàbá rẹ̀ bá wò pé n ò gbọ́rù ọmọ mi ló bá bóde pé ìyá ẹ̀jẹ̀ ń wo ibi ọmọ wà nígbà Bàbá Jemisi sílẹ̀kùn tó bá Jemisi tó mú òkúta lọ́wọ́ tí wàá ń kọ oríṣiríṣi sí ara ọkọ̀ tuntun tí bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ rà orí Bàbá Jemisi bá fún ọkọ̀ tí mo ṣe rà tí ètò oṣù mélòó kan lọ́mọ ìjókòó ó ti kọ oríṣiríṣi sí gbogbo ara ọkọ̀ tuntun nígbà bí Bàbá Jemisi kò sì sí ìyá Jemisi nílé Bàbá Jemisi fúnra rẹ̀ nífẹ̀ẹ́ náírà rẹ̀ sọ fún wa nígbà gbogbo ará àdúgbò rẹ̀ tẹ̀ ń fún mi èwo ló dé kí ló ṣẹlẹ̀ Bàbá Jemisi bá mú ọmọ bínú ṣe bí tó ló bá mú ọwọ́ wo ló fi kọ́ ọmọ ní ọwọ́ ẹ̀mọ́ ọmọdé inú wọn ṣe rí náà ṣe wọ́n sọ̀rọ̀ ọba ní ọwọ́ ilé yìí ni Bàbá Jemisi bá ní òkúta wọ́n lò ọba ní òkúta ilé yìí ni Bàbá Jemisi bá mú òkúta ọwọ́ á gbé ọwọ́ ọmọ lé orí tábìlì Bàbá Jemisi bá ń fi òkúta fífi nà gbogbo ìpàgbé. There is God o, there is God o, there is God o. Jésù. There is God o. Ọkọ̀ tí bá kọ lónìí ọmọ sọ fún ọmọ rẹ̀ Bàbá Jemisi bá fi òkúta ló fi nífi nà ẹ mọ̀ pé ìgbà míì báwọn obìnrin mi bá nà ọmọ náà ẹ wọ́n ní pa mí báwo ni ó ṣe mọ́ nínú ọmọ rẹ̀ Bàbá Jemisi ló ṣe lọ Jemisi lọ́jọ́ táwọn wí àníjẹta ìlọrin ìṣẹ̀lẹ̀ṣẹ̀ nígbà tí ó tóbi nígbà sàgbàriwo ọmọ gbogbo àwọn ará àdúgbò gbogbo abábọ́ta abágbà ọmọ lọ́wọ́ Bàbá Jemisi pé Jemisi gbogbo ọwọ́ Jemisi ti ń ṣẹ̀jẹ̀ labasáré gbé ọmọ pé ó di ọsibítù ọlọ́mọdé àdáràn nígbà àgbèdè ọsibítù àtọyẹ gbogbo òka ọmọ ọdún mẹ́fà wò lóní gbogbo òka níta ti fọ́ gbogbo òka wàhálà dé àbọ̀rọ̀ ìkọ́ bàbá ni wọ́n gé àwọn ìka ọmọ yìí ni wọ́n gé gbogbo eréńdérí orí gbogbo òka Jemisi Jésù wọ́n ní láti gé gbogbo ìka yìí ni wàhálà bá dé ọmọ ọdún mẹ́fà wọ́n gé gbogbo òka márààrún
nígbà wá tẹ́ bí wákàtí kan èmi náà ṣàdùn ní ọsibítù nígbà ṣe gbogbo nǹkan ṣe tán tí wọ́n bá fi báńdéèjì lẹ́yìn ìwé ọwọ́ ọ̀hún Bàbá Jemisi ṣàjókòó sọsibítù ní sunkún lẹ́gbẹ̀ẹ́ ọmọ rẹ̀ ṣáà ní sunkún nígbà ọmọ wà parí ọmọ bá ní bá mi ìgbà wo ni àwọn ọ̀ka mi yìí ìgbà wo ni wọ́n gùn bàbá rẹ̀ bá tún bú ẹkún padà pé kóun sì ti mọ̀ kó má jẹ́ kí inú ó sì òun bí bóun ṣe bínú rádaràda tóun fi wá jẹ́ tó jẹ́ pé gbogbo kámárà àwọn ọmọ òun ló lọ Bàbá Jemisi kò lè dúró lọ́sibítù mọ̀ pẹ̀lú bí ṣe ń sunkún tí ń wọ ẹkún mu bígbà tí yàrá bá mu gàárì Ìjẹ̀bú. Bàbá Jemisi bá lé ilé nígbà ó délé tó sunkún gbogbo àwọn ará àdúgbò gbogbo àṣà ń da lẹ́bi náà ni a sì tún rọ̀ bá ṣe ń rẹ̀ là ń da lẹ́bi sáà ní ìdálẹ́bi pé ó sì á sínú bí tó bá ọlọ́mọdé èso ògbọ́mọnà lọ́wọ́ wa. Bàbá Jemisi bá lọ sí ara ọkọ̀ tí ọmọ rẹ̀ kọ nǹkan sí pé dàpọ̀ kí tẹ̀ á lọ́mọ ìkan tiẹ̀ wá ń kọ sí ara ọkọ̀ gbòde ara ọkọ̀ rẹ̀ jẹ́ kí lọ́mọ ẹ̀ wá tiẹ̀ kọ sí ara ọkọ̀ ọmọ ẹ̀ àṣeyìn tí Jemisi ń kọ sí ara ọkọ̀ bàbá rẹ̀ ní pé mo nífẹ̀ẹ́ rẹ bàbá mi mo nífẹ̀ẹ́ rẹ bàbá mi mo nífẹ̀ẹ́ rẹ bàbá mi lórí tí Jemisi rẹ̀ bá bú ẹkún pé ńdọ́mọ ẹ̀ ń kọ nípò nífẹ̀ẹ́ mi bàbá rẹ̀ ṣùgbọ́n fi ba nǹkan jẹ́ ṣùgbọ́n sóhun tẹ̀ tí wàá ba nǹkan jẹ́ bí abẹ́ ẹ̀ wá rí ẹ̀kọ́ tí mo fẹ́ rí kẹ́ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ Bàbá Jemisi. Ìwọ dákúndákùn mọ̀ sínú bí èso mọ̀ nígbọ́mọ̀nà lọ́wọ́ rẹ o. Ẹyẹ mọ̀ pé àwọn obìnrin bá na mọ́ ń gbà mí báyìí á dìdú ní táàmù ọ̀nà ìmí nǹkan bó bá mú gbàlẹ̀ báyìí kò tiẹ̀ níwò bí yóò sun ọmọ lójú bí ò ní sun lójú wọ́n mọ̀jẹ̀ sóò gbọ́mọ̀nà lọ́wọ́ rẹ̀. Bínú wọ́n ṣe sẹ̀ wọ́n jẹ́ òrùn owó ọba ìbínú rẹ̀ bọ́ bá ti rí pé ìbínú ń bẹ nínú ayé rẹ̀ kó ètè sọ fún Jésù kọ́ bọ́ fúlọ́ọ̀sì rẹ̀ wọ́n fúlọ́ọ̀sì rẹ̀ ni wọ́n fúlọ́ọ̀sì ẹ̀ bóde bí ìbínú bá ń bẹ nínú ayé rẹ̀ tóró ní obínú ọmọ ṣẹ̀ṣẹ̀ Bàbá Jemisi ṣiṣẹ́ o torí ká ọmọ gbogbo ìgbà tọ́mọ ń bá ti ṣe ọwọ́ mi kò túlú báyìí bàbá rẹ̀ ó mọ̀ rántí pé kódà ọkọ̀ ńgan kò ní fẹ́ lè gùn níbi tí ìbínú bá dé obìnrin mi bó bá ń bínú báyìí bó bá ń bínú ìbínú bá ti gbé wọ báyìí gbogbo tẹlifíṣàn ọkọ rẹ̀ ti ń gbẹ́nu lé yóò mọ̀ lẹ̀ mọ́lẹ̀ èṣù ní gbẹ́nu rẹ̀ o èṣù ní kó o tètè sọ fọ́lọ́ nǹkan wọ lè bọ́ ọ̀tà kọ́ ọ fàyè gbẹ́ ẹ̀mí Ọlọ́run tó yẹ kó bínú bá ti dé báyìí tẹ́mi Ọlọ́run bá ti ní súwẹ́súwẹ́ wọn náà mọ̀ sí súwẹ́súwẹ́ wọ́n sì ẹ̀ nìkan lára àwọn mo bá ṣiṣẹ́ ńgbà kan ni àwọn tí máa ń fi ọ̀rọ̀ tí máa fi gbé àwọn tí máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni ó ní bọ́ bá ń bẹ lọ́fíìsì ó ní tàgà rẹ̀ pé ọ tó sọ̀rọ̀ burúkú sí ọ tó bú ọ tó fi ọwé ṣẹ́ńgé tọ́lọ̀ dàbí ìgbàlẹ̀ tọ́lọ̀ dàbí pankẹ́rẹ́ tọ́gà rẹ̀ bú ọ tó bá ṣe nọ́ńsẹ̀nsì ọ̀sẹ̀ rọ́bìsì ọ̀sẹ̀ ìyá gidi kan tí ṣe ìyá gidi ṣàṣẹ ìlú burúkú tí fèè wò bú ọ tí fèè kọ̀ sí tó bẹ́ẹ̀ kọ́ ọ dá ọ̀gá rẹ̀ lé ó ní òmò tó ṣe ni ó ní inú sí ń bí wọn náà pé àbí ń fi kí nǹkan mi fi ṣẹ́kalẹ̀ ní àbí ń sẹ́kẹ́ sórí àsìkò ìbínú ní tì ọ́ ó ní sórí kọ́ wá wọ sálángá lọ kó sí ìgbà tó fẹ́ lọ sùn kọ́ wá ń bébà àti ìwé kan dání ó ní sọ́rí kọ́ wá mú ní bébà àti báírò òde ọba ti mú kọ́ mú wọn sálángá ó ní kọ́ wá mú pépà wọ̀ rẹ̀ bá kó wá ya orí ọ̀gá rẹ̀ kó tó bí lágbá bíi kó yẹ tí rẹ̀ kó yẹ lọ́rọ̀ kó yẹ ẹnu rẹ̀ kẹ́nu rẹ̀ bí ẹgbẹ̀ rẹ̀ ó ní kó yẹ ẹsẹ̀ rẹ̀ kẹ́sẹ̀ rẹ̀ kí ó yà apá rẹ̀ dàbí apá ẹyẹ ó ní kó láwọn ọdún yàrá kíkì yàrá ẹsẹ̀ sí yàrá bìsì ó ní sọ gbogbo ìdílé tó yẹ bí sọ́gà rẹ̀ yàrá àmọ̀ bìsì ní pépà ó ní sọ gbogbo ìdílé tó yẹ bí àti bìsì ní pépà ń gbọ́ bá fi jáde sálángá báwo kì í náà ti ṣètò ìpadà mo ti fi padà kí ni tí ń wí bó ṣe jẹ́ pé òun kọ̀ sọ ní ìsọ kéèyàn súnmọ́ náà ṣùgbọ́n náà kààbọ̀ náà mìíràn yóò pè ọ kọ́ ọmọ bá a ṣe ń darí ìbínú bí ìbínú bá dé ìyá mọ̀ sí wa wo Ọlọ́run ìjà sí wa wo bá ti rí pé mo ti ń ṣàkíyèsí pé bí n bá bínú báyìí kódà kò sẹ́ni tí ń lè gbà létí ìpínlẹ̀ bẹ́lọ̀ ọyọ kú o torí ìjọ tó inú ọba bí ọ tó ń bẹnu pílẹ́ẹ̀nì tí inú ọba bí ọ báyìí tó sì fò bọ́lẹ̀ láti inú pílẹ́ẹ̀nì tó bọ̀ lẹ́yìn ayé rẹ̀ fi lè sí Ọlọ́run ń jẹ́ sùn tún ọ̀sẹ̀ ó gbẹ̀mí ìbínú lọ́wọ́ rẹ̀ Ọlọ́run wà pẹ̀lú ẹ̀mí ìyá kọ́fẹ́ náà ni inú owó dùn àyẹ̀wò òkun ẹ máa jà àlùbọ́sà ẹ dákun ẹ máa subscribe ẹ máa kọ́mẹ́ǹtì ìwé ẹ máa kọ́ ránṣẹ́ ẹ máa kọ́ mo máa ń kà inú mi àwọn ọ̀rẹ́ mi máa kà ayé yín ọ̀dà ẹ ṣeun dúpẹ́ ẹ máa jà àlùbọ́sà àmọ̀ ríra wa bá yóò dà bọ̀.